kí lẹ ṣe. nǹkan tí ò dáa. kí ni kan náà. mo pe ọmọ kó bá mi kó bá mi fa okó mi. kì í sàkọ́kọ́ kì í sẹ́ kejì tí sẹ́wù ṣe ń dé tí gbọ́ mi. ṣùgbọ́n nígbà táwọn kì í sàkọ́kọ́ kì í sẹ́ kejì kì í sẹ́ kẹta. ṣé Mustapha ẹni tí mo pe ọmọ pé kó bá mi fa okó. ẹ̀yin ọ̀lọ́wọ́. lóṣù gbàjọ́ yẹn òun wọnú pálọ̀ rẹ̀ òun bá tí ń bá ọmọ àdúgbò kan ṣeré ọkùnrin sọ́kùnrin pé kí n sì pé bóyá wọn bá fà òun bá tí ń bá ṣeré ọkùnrin sọ́kùnrin. ṣé Mustapha ọwọ́ dùn yín. bó ṣe jẹ́ náà dára. ẹ mọ bó ṣe jẹ́ ọmọkùnrin ẹ lọ́wọ́ ẹ nínú run yín ẹ lè rògùn nírun ẹ lè gbà wẹ ní tinubu bá ti run yín kí ló dé ìyàwó yín kò lé. ẹ̀yin wo lẹmí sí kọ́kọ́rọ́ alájà náà ó mọ̀ ní agbára. ó ní Ilé agbára ìgbẹ́nu tán wọ́n o. bá mi ṣe fídíò yìí dáadáa kẹ́ ẹ̀ farabalẹ̀ wò dé parí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé màá fún yín ní fídíò yẹn ẹ̀ farabalẹ̀ wò táwọn àjọ wa analyse ẹ̀ papọ̀. ẹ̀yin tèmi sẹ́wù máa ti gba pátá lọ́ndì gbogbo àwọn ọmọkùnrin kéékèèké àdúgbò wọn. ẹ̀yin tèmi ó máa gba ẹnu tán gan màá ní. sẹ́wù ti tó dí àwọn ọmọ ọlọ́mọ fàyà àwọn ọmọkùnrin kéékèèké àwọn ọmọ ọdún 5 ọmọ ọdún 8 ọmọ ọdún 10 12. sẹ́wù ti fokó bà dí àwọn ọmọ ọlọ́mọ jẹ́. ẹ má wọrí àlọ́gbọ́rọ̀ lẹ́nu sẹ́wù fúnra lára rẹ̀ kẹ́ wá rí ọgbọ́n Ọlọ́run tí Àlàájì ló ń bẹ yẹn láti fi ṣe kéèsì yẹn. ẹ̀yin ẹ sá farabalẹ̀ wo fídíò yìí dé parí kẹ́ẹ̀dẹ̀ bá mi ṣe rẹ̀ dáadáa. sódà tọ̀rọ̀ yẹn máa lè jẹ́ yín ni o. ó dáa kí ni pílẹ́yọ̀ kan máa ń rí bẹ́ẹ̀ lára ọkùnrin sọ́kùnrin kí ni pílẹ́yọ̀ kan máa ń rí bẹ́ẹ̀ tó bá tún ṣàgbàlagbà àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ 14 years àwọn ọmọ 12 years àwọn ọmọ 13 years àwọn ọmọ 17 years kí ni pílẹ́yọ̀ tó máa ń rí lára àwọn ọmọ yẹn. ẹ má wọrí ẹ á padà analyse fídíò yẹn dáadáa tí ó dẹ̀ yí wa ẹ jájọ kọ́kọ́ lọ wo fídíò yẹn báyìí fún padà bọ̀. káàlẹ́ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ mú ti lálejò ṣùgbọ́n mò ń bọ̀. ìyá wa ẹ káalẹ́ mà ẹ bá ń sọ̀rọ̀ sí kinní o. ẹ káalẹ́ sà. yes ma. ẹ kújọ mẹ́ta. kí ló gbé yín lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ ẹ má dàá kọ yín. o torí ọmọ mi ni o bàbá yìí ni mo mẹ́jọ wọn wá bí yìí o ìgbà tó jókòó tì mí. sáàbà ni wọn. àáfàá ni wọn o ọkùnrin 3 mo nínú ilé tọ́jú ọmọ torí mi máa ń tíráfù mo máa ń òjé mu ti ń tajà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì kọjú ìbásùn ọmọkùnrin sí àwọn ọmọ ohun tí ẹ sọ fún mi láwọn àgbàlagbà ṣùgbọ́n gbà tí wọ́n wá mú ẹlẹ́ẹ̀kẹta tọ́jú ọmọ kékeré tọ́jú ọmọ mi ọmọ kékeré ni wọ́n wá pè é wọ́n ní kọ́mọ̀sán nǹkan kan o àwọn ọmọ fún ní nǹkan o nítorí fẹ́ báwọn ṣe yìí mẹ́nu mọ́ ní o ẹnìkan kan ò gbọ́dọ̀ gbọ́ o wọ́n bá tilẹ̀kùn mọ́mọ́ nínú ilé wọ́n bá yọ kẹ́ni ti ọmọ wọ́n bá ní ọmọ báwọn pọ̀ tí nǹkan ọmọkùnrin fi bóde bẹ̀ tó bá ti wá bóde wọ́n ta mọ́ ní ọ̀rà ìgbẹ́ wọn kọ̀ sí tí wọ́n fi pamọ́ wọ́n sì wá sí ọmọ bóde wọ́n bá wọn sí lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì wọ́n àdé lẹ́ẹ̀kẹta lẹ́yìn àwọn ìgbọ́n rẹ̀ wá pèpè kí lọ́ọ́ mọ́ lọ sí lọ́dọ̀ sí ewu tó dijọ́ ojúmọ́ ibẹ̀ lọ sáà mọ́ lọ sáà lọ́ba jẹ́wọ́ lọ́ba ní nǹkan wọn máa ràn pé káwọn ọkọ wọn bá wọn sí kí ni wọ́n máa rọ̀ ọmọ wa jẹ́wọ́ báwọn ìgbọ́n rẹ̀ fi wá ní àwọn ti mọ̀ pé tó ń lọ sí ń bẹ̀ gbogbo àwọn sì ní sẹ́wù ti kọjú nǹkan yìí sí òun ti lọ ilé rẹ̀ níjọ́ kan tó ń ti fẹ́ nà òun tó bẹ̀rù mi ni wípé tí girama bá dé wọ́n lè mọ̀ bú òun pé kí lòun lọ ilé sẹ́wù lọ́nà sẹ́wù sí ọjọ́ wo lọ ń bẹ̀ o báwọn ọmọ sì wá pè mí mo sì dé lálẹ́ ẹjọ́ náà nù inú ti bí mi mo sì náwó gan ọmọ yìí nù mo sì ti báwọn náà lé ọ̀dọ̀ mi mo sáà náwó gan ọmọ yìí mo rún dáadáa bí ìgbà téèyàn bá rún ẹ̀fọ́ ni mo ṣe rún tí mo ń nà tí mo ń já jẹ làwọn wá ń sọ wípé girama ẹ mọ̀ nà mọ́ ẹjẹ́ wọn ṣàlàyé mo lábọ̀ àbálọ̀rọ̀ sí yín wọ́n sì ti pilẹ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pọ̀ mọ́ omi ni àwọn fẹ́ máa ṣògùn fún àwọn fẹ́ máa ṣe gbogbo ẹ̀ fún tí mo lọ bá wọn lé pé tòògùn ti jẹ́ dẹ́mọ̀ ṣe fún ọmọ eléyìí nǹkan kan tóbi ọmọ pé tí wọ́n fẹ́ bá yọ ni. la máa lọ bá wọn ní àárín ẹ̀dẹ̀ mi tọ́dún sí ni wá ní kí n dẹ́kun kí n pa wọ́n lé kí n mọ́ pa wọ́n ta lóòótọ́ làwọn ṣe nǹkan fún un ṣùgbọ́n kọ̀jẹ̀ kan lọ mo ní kọ̀jẹ̀ kan lọ adágún ẹ bá ń pe gbogbo àwọn láńlọ́ọ̀dù àdúgbò o ìyá ọmọ jẹ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o èsì máa tẹ́lẹ̀ yìí tí ó jáde sí o ẹ bá ń pè wọ́n o ẹ ṣe lọ bá ń pe ìkan wánú àwọn láńlọ́ọ̀dù mo sá kàlá yìí mo sá sí fún wọn lórí ojú tó mi dúpẹ́ gbà mí o àwọn bá ní kí ló dé tẹ́ fi ṣe báwọn ẹ bá ń dọ̀bálẹ̀ ní ẹ bá ní ẹyìn kí wọ́n dákun wọ́n ṣàánú àwọn wọ́n pa àwọn lé wọn mọ́ pa àwọn ta òun tẹ̀ ní èyí tó ṣe yàjò yìí àwọn ò lè bọ́ọ̀lì àwọn òsì lè bọ́ ta torí ọ̀sẹ̀sẹ̀ máa ń ṣe ládùúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní tiẹ̀ mọ̀ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ládùúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mi ṣàṣe pè wọ́n nù bí wọ́n ṣe mú mi lọ sí ọ̀dọ̀ alága gangan pé ibẹ̀ ni àwọn èsì alága sint àwọn èsì alága general báyìí alága àgbà ní tiwọn èso ní sọ́ọ̀nù yín bá a ṣe lọ ọbẹ̀ nù kódà gan lálẹ́ ẹjọ́ náà gan ilé mi ní ọ̀sán lójú ta mi ní ọ̀sán tí wọ́n ń pè mí ṣẹ́jú mo ní ẹ̀yin ọmọ ẹ má sílẹ̀kùn o gbogbo ọjọ́ ti lọ o ẹni ọba pè nígbà bá dago 6 àwọn òdìdé ńlẹ̀ o n kò sì dìdájí tá a sílẹ̀kùn tá a kírun mo sì lọ bá wọn kí ló dé wọ́n ní dákun kí n bá wọn dé ọ̀dọ̀ alága adé dúdú ni kọ́rọ̀ yóò tó jáde síta nǹkan ẹ̀ sùn bẹ́ẹ̀ abáṣá lọ ńgbà sí bẹ́ẹ̀ alága adé dúdú bá ní ṣé tí gbogbo ayé ti gbọ́ òun ni kó wọn wá ṣẹ̀ṣẹ̀ wà tó wá dọwọ́ bo eléyìí lónìí òun ò lè dọwọ́ bo
ẹ̀ ń sùn lọ́dọ̀ bàbá Bàṣírá nígbà sì débẹ̀ wọ́n bá ń bẹ̀bẹ̀ wọ́n bá ń sunkún wọ́n bá ń ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn èèyàn ti gbé bábíà gbogbo àwọn èèyàn ti wọ́n sì àwọn elétò ààbò wọ́n ní bàbá di Sunday kí wọ́n wá Sunday tí wọ́n ní wọ́n wá ti pagbó wọ́n làwọn fẹ́ ṣe bólúdì wọ́n ti gbé eré kalẹ̀ wọ́n ti gbé àmàlà kalẹ̀ wọ́n ti gbé ẹran kalẹ̀ èyí ọ̀rá yìí náà wọ́n ti lọ pé gbogbo eléré tí wọ́n ti kọ́ wá kò sí jàǹkànjàǹkàn wá láwọn èèyàn wá ní bàbá yìí ọmọ ìjọ Sunday tí wọ́n ní wọ́n wá náà ni wọ́n ọmọ tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ọmọ sì mọ́ lọ́rọ̀ nǹkan kan asáwọ̀ á lọ sí mítẹ́nì tí wọ́n bá ti kó mítẹ́nì àwọn ọmọ wa ṣe àríyá àwọn lọ wọ́n sì dé mítẹ́nì wọ́n sì ṣàlàyé fún ọ ní abára ní ọ̀rẹ́ wọn yìí òun náà lọ ní jẹ́nẹ́rà ní ká máa ń sọ wípé kò sáàyè ká fọwọ́ bò kankan bíi pé ńgbà bá dé jẹ́nẹ́rà wọ́n lọ sọ tẹnu wọn bẹ̀ a sì kóra wa lọ jẹ́nẹ́rà ńgbà sì débẹ̀ wọ́n sì nílò òótọ́ ni wọ́n sì ń bẹ̀bẹ̀ wọ́n ń kúnlẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ báwọn aláàbò ìbò báwọn náà ṣe ní nígbà tí wọ́n rí gbogbo àwọn èèyàn tó pọ̀ wọ́n pa ọkùnrin yìí ẹ̀jẹ̀ àwọn ọmọ mú wọn lọ bí wọ́n ṣàṣì mú wọn lọ nù ibẹ̀ wọ́n ti ṣèwé báwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ibẹ̀ ni wọ́n ti ní kí wọ́n ṣèwé fún gbogbo sóònù ìwé sóònù tí wọ́n ní wọ́n ṣe wọ́n làwọn ò ní í ṣe wọ́n lágídí báwọn ò ní í ṣe wọ́n kọ́kọ́ ṣe kan wọ́n wá dóṣù mẹ́fà fún wọn wípé lẹ́yìn oṣù mẹ́fà ni kí wọ́n tó wálé wọ́n wà wálé jojúmọ́ débi pé àwọn tí wọ́n sọ fún wípé nígbà àwọn bá délé tán nìsín nígbà àwọn fojú èmi àtọmọ rí èmi ń lọ láti ìgbà tọ́lọ́run ti wá ṣẹlẹ̀ mi ò lọ mítìnì ọmọ ni mò ń rán ní mítìnì wọ́n wá lọ mítìnì níjọ́ Sunday bí mo ṣe débẹ̀ báyìí bàbá wọn tọ́jà láfẹ̀yìntì wọn aláṣìírí là ń pe bàbá wọn bàbá ń bá ní kí ló dé ń gbọ́rọ̀ sí ìwé ń gbàgbọ́ ọtí báyìí gan náà kí ló dé ń gbọ́rọ̀ sí ìwé ń gbàgbọ́ ọtí ṣé ẹ fẹ́ kọ́ ilé rẹ̀ ẹ fẹ́ gbà mọ́ tiyín ni ẹ fẹ́ kọ́ bá sì dìde lórí ìjókòó ń bá ní mo ní ta ni wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ onítàkà lọ ní mo ní bàbá yìí mo lè dá o tó bá ṣe wípé ọmọ yín bá mi gbọ̀sílẹ̀ gbárù rẹ ó lọ́ọ̀dà ìwọ òpònú ìdálẹ́gbẹ́ owó fara àwọn ọ̀ bẹ́ẹ̀ ló wọ́n sọ fún ọ wípé awọ́ ju awọ lọ owó fara àwọn ọ̀ ìwọ níbo lọ wà tó àránṣẹ́ fara lé bẹ́ẹ̀ mi àti bàbá àṣà ti jọ tú sínú tó ní táwọn fojú mi rí èmi ọgbà tó ń ẹlẹ́dẹ̀ tí mo fi wá lọ sọ fún gbogbo àwọn èèyàn mi nù pé ẹgbà mi o ilé ọ̀sẹ̀ gbé kú bẹ́ẹ̀ ọmọ mi ò ṣiṣẹ́ kọ̀ náà ẹni aláìwọ́ fojú mi rí lórí ọ̀rọ̀ tí wọ́n jẹ̀bi sílẹ̀ lórí yìí o bí wọ́n ṣe ní kí n máa bọ̀ wá sí orí yọmí nù bá sì jọ wá lánàá nù níjẹta bá sì jọ wá nù rọ tèmi ìjù bá ń lọ ó sì ní gbogbo àwọn láńlọ́ọ̀dù àdúgbò lòun ó kò lọ́tọ̀ ọlọ́pàá tó wọ́n fọlọ́pàá mú wọn. ìyẹn ṣé òyìn náà. àwọn náà ni rọ tèmi ìjù bá ń lọ. ṣáà ni wọ́n ń pè lágídí. rọ tèmi ìjù bá ń lọ. ṣáà ni wọ́n ń pè lágídí. ẹ̀yin kan sì ń pè ṣége. ta ni ó lóun ṣe ṣége fún yín. bàbá wọn ṣé bàbá wọn gangan àbí. bàbá wọn tí ń pọ̀ wọ́n ní aláṣìírí. onídùúró wọn. onídùúró wọn olówó ajá mẹ́tẹ̀lẹ̀ níjọ́ Sunday. onídùúró mi ẹ ṣeun o tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti jápa tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti máa ṣẹ̀rẹ̀ onídùúró mi ẹ ṣeun onídùúró wọn yẹ dàbá ẹ. ó bá tán. àṣẹṣe bí ó tẹ̀lé wọn gan-an. àwọn onídùúró tí wọ́n wí yẹn wọn ò lè sọ̀rọ̀ mọ́ àwọn onídùúró tí màmá sọ wọ́n ti jápa tó bá sì jọ lọ́run ló dúró ni kò ní lọ bí kankan kábíyèsí Olódùmarè ṣé òkè orúkọ yìí jàre. ṣé ewu kọ̀ǹpó. Mustapha. ẹ fi ṣé o sí. Shehu Mustapha. Ṣéhù Mustapha. wọ́n lè ṣe màlúùdì lọ́sẹ̀ tó kọjá sásìkò màlúùdì ni. January 25. ọmọ tí bàbá bá ṣe nǹkan tó ọmọ ọdún mélòó ẹ mọ̀ pé kẹ́kọ̀ọ́ sọ fún mi ni. 17 years. 17 years ti minus Mustapha lórúkọ yìí ni àbí Mustapha àbí Mustapha mú kànú mẹ́tẹ̀ẹ̀ta. Mustapha. ó dà yẹ tó mú kẹ̀kẹ́ Mustapha ta ló tẹ̀lé wọn báwo lè ṣe jẹ́ sí màmá ìyàwó tí wọ́n gẹ́gẹ́ kọ́ má ó ti lọ sí tó gbà o ẹ máa bọ̀ ní ìgbọ́n yín tí àwọn ti lọ ìkejì wọn àbúrò wọn àbí ẹ̀gbọ́n wọn àbí ìbejì ni wọn ìbejì ni wọn ìkejì wọn náà wà tẹ̀lé wọn tó ní sẹ́yìn ẹgbẹ́ ìlẹ̀ tẹ̀lé wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
kún sálámà sí. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí ni ẹ̀sìn tí màmá sọ? Ní dààmú. Àgbàdàkà nẹ́bí mi wọ́n sẹ́lẹ̀ àwọn ọ̀sán. Lóòótọ́ mo jẹ́wọ́ fún wọn. Ọmọ Kàlí ọmọ wọn kékeré tí wọ́n dákọ̀ yìí. Ọmọ yẹn ni lọ́jọ́ láti yà tí mo ti wà lójú ọ̀nà ni. Ìdè márùn ọmọ yẹn ń ṣe ìbílẹ̀ ni mo bá mi ṣe wọn ní ṣọ́ọ̀bù wọn tó máa lọ ṣe wọn bẹ̀. Lọ́jọ́ yẹn mo wá pè iná ronú mo fi pè lálẹ́ ìjọ náà. Ìyẹn jẹ́ ẹ̀kú mo tẹ̀ jẹ́wọ́ fún wọn pé lóòótọ́ mo ṣe bí ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó fi sún mi dé ibẹ̀. Tí mo dẹ̀ lọ bá wọn nídàájí ìjọ náà mo pè nọ́mbà wọn mo bẹ̀ wọn lè pe àwọn alága lè bá mi sọ̀rọ̀ wọ́n ti bá di jọ Sunday ní meeting kékeré wa ní ọ̀wá jọjọ Molid 25 January wọ́n lè gbé mi lọ sí meeting ìsún wa mo dẹ̀ bẹ́ẹ̀ wọ́n bó ti ṣàlàyé bó ṣe jẹ́ fún wọn náà ní sóun mo dé dàbálẹ̀ wọ́n lè kó máa gbé mi lọ sí general jọ ní general bọ́ sí lọ́dẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ já ìlú kúrọ́ bó ṣe ṣẹlẹ̀ mo ṣàlàyé fún wọn náà fẹ́ẹ́ pé kí wọ́n mú mi kúrò káwọn security mú mi lọ wọ́n dẹ̀ mú mi lọ wọ́n ní pé kí n kúrò ní àdúgbò pé kí wọ́n tẹ̀lé kí wọ́n mú aṣọ mi wọ́n dẹ̀ lọ́ máa aṣọ mi rẹ̀ kúrò ní ibẹ̀ tó lẹ́yìn ìgbà yẹn wọ́n ní kí n kọ lẹ́tà wọ́n lè kọ lẹ́tà ní orúkọ family mo kọ lẹ́tà yẹn nígbà tá a mú lọ sí ibẹ̀ ìjọ meeting lẹ́yìn tó ti ní ìmọ̀tì tí mo wá kọ lọ síbẹ̀ wọ́n ní kí n gbọ́ wá kọ lẹ́tà wá bí nǹkan tí mo ṣe wọ́n ní mo ti kọ lẹ́tà gbé náà mo ṣàlàyé sí ibẹ̀ ló wà nínú lẹ́tà yẹn bí mo ti di jọ Monday tí mo lọ sí lọ́dọ̀ mi ẹ mo rí ìgbákejì alága wọn bá mi bẹ̀ pé wọ́n ní káwọn fún mi ní lẹ́tà mo ti ní ọ̀bọ̀ wà ní mo ti ní jọ Sunday lẹ́tà tó lẹ́ni kí n kọ mo lè fi kọ́ jáde ṣe jẹ́ ní mo ṣe wá gbọ́ tó wọ́n ní wọ́n máa pè mí ní Àgídìgbò ní léèní. ọ̀pọ̀ gan gbẹ́ni tó kọ́ ní handwriting o ewé orí ìjìn lájá ewé orí ìjìn lájá o ẹni abáṣẹ kò forí ìjìn wá ewé orí ìjìn lájá táìtù ènìyàn ní orúkọ gbogbo ẹbí Ṣéhù Adéoyè ní abẹ gbogbo olùgbé Akẹ́yọ̀ pátápátá láti orí alága general àti àwọn ìgbìmọ̀ wọn pẹ̀lú gbogbo olùgbé ibẹ̀ ní a bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ọmọ wa ṣẹ̀ gbogbo ìlú léyìí tí ó fa kí gbogbo yín bínú sí Ṣéhù Kẹ́hìndé Adéoyè wípé kí ẹ dákun ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún wa nítorí pé kíkúrò tí ó ti kúrò láti 25th of January 2026 ti ṣe àkóbá fún òun gangan fúnra rẹ̀ tí a sì rawọ́ ẹ̀bẹ̀ sí Akẹ́yọ̀ zone 9 bákan náà láti bójú àánú wo ọmọ wa yìí nítorí pé inú àwa ẹbí náà kò dùn sí ohun tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí a lè ṣe àyàfi kí ẹ ṣe àforíjì fún wa lórí nǹkan tí ó ṣẹlẹ̀ pàápàá nínú oṣù àwẹ̀ Ramadan àti lẹ́ǹtì tí a wà yìí kí ẹ bá wa fọwọ́ wọ́nú lórí ọ̀rọ̀ yìí pàápàá alága zone 9 àwọn olóyè ìlú Alhaji Adédìbú pẹ̀lú gbogbo àwọn tí Ṣéhù ní ìkùnsínú sí kí wọ́n wo torí Ọlọ́run mọ́ ẹbí yìí lára o nítorí pé àwa gan ò dúró láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kí àwọn ará general pẹ̀lú zone 9 tí Ṣéhù kọ́lé sí bá wa dìde sí ọ̀rọ̀ yìí kí wọ́n sì bá wa rọ àwọn ènìyàn tí Ṣéhù ṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú àáfàá tí wọ́n dìjọ pààlà báńdìrì papọ̀. ẹ bá wa yanjú ààlà ilẹ̀ náà gbogbo ẹbí dúpẹ́ lọ́wọ́ alága general ọmọ ìgbìmọ̀ àwọn elétò ààbò alága zone 9 Alhaji Adédìbú pẹ̀lú gbogbo àwọn afẹ́nifẹ́re látòkèdélẹ̀ tí a kò lè dárúkọ wọn lẹ́yọkọ̀ọ̀kan fún akitiyan tí oníkálukú sà lórí ọ̀rọ̀ yìí tí a sì gbàdúrà fún ìlú Akẹ́yọ̀ lápapọ̀ wípé kò ní tú o òkú àlùbá kò ní wọ agbègbè yín ilé ẹnìkọ̀ọ̀kan yín náà ò ní gbóná kò sì ní dàrú lágbára Ọlọ́run àmín tiwa ní tí ní tòótọ́ o gbogbo ẹbí Ṣéhù Mustapha Kẹ́hìndé Adéoyè ìwé yẹn náà nìyẹn wọ́n ti kọ̀wé. àwọn alága náà bẹ́ẹ̀ ń bí wọn kọ́ tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀kú wá rẹ̀. ẹ dákun ìwé wò lẹ́ni wọ́kọ̀ gan ẹ dìde màmá. Ṣéhù Mustapha kí lẹ ṣe. nǹkan tí ò dáa. kí ni nǹkan náà. mo pe ọmọ pé kó bá mi fa okó mi.
tí mo pe ọmọ pé kọ́ mi fa òkú. ẹ̀yin ò lọ́wọ́ ọwọ́ ń dùn yín bó ṣe jẹ́ náà lára jẹ́. ẹ mọ bó ṣe jẹ́ ọmọkùnrin ẹ lọ́wọ́ ẹ nínú oorun yín ẹ lè rògùn nírun ẹ lè gbà wẹ̀ ní tínú bá ti rún yín kí ló lé ìyàwó yín kúrò lé. misunderstanding yẹn. ìjà. no ẹ sọ ìbò jà yẹn ẹ sọ ìbò jà ẹ sọ náà ẹ ti sọ tẹ́lẹ̀ ẹ tún gbé mi ṣé bí ìjà kọ́ Ọlọ́run jẹ níyà kí lẹ ní kí ló fà misunderstanding ẹ sọ pé ẹ má wùlọ ẹ ní misunderstanding àti ìyàwó yín ọmọ mélòó ló bí fún yín. mẹ́rin. àwọn ọmọ yẹn ń kọ́. ló wà lọ́dọ̀. ó kó mẹ́rẹ̀ẹ̀rin lọ. ìjọ múdìnà wa ni kò wọn kó. oṣù kélòó ní tí ìyàwó yín ti kó nílé. oṣù kẹfà. oṣù kẹfà. bẹ́ẹ̀ni. àkọ́bí ọmọ yín tó ọmọ ọdún mélòó. 14 years. 14 years. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ wọ́n bá yín fa kínní yìí kó tó di pọ́ ọmọ yín fa. ọjọ́ kan yín náà. ẹ fa wọn bá yín fa rí. bẹ́ẹ̀ni wàhálà. ọjọ́ ẹ̀ làkọ́kọ́ tẹ́ bá yín fa rí. bẹ́ẹ̀ni sá. kí ló tẹ ronú lọ bí pé kí wọ́n bá yín fa ni. kódà mo ní kí kóòtù la gan ni ìmọ̀ bó ṣe yálà jẹ wàhálà. tá a lẹ́sẹ̀. tí ẹ yé mi wàhálà mo fi lọ bẹ àwọn màmá àti gbòòlò kò tí ẹ yé mi mo ní kí kóòtù la. iṣẹ́ wo lẹ́ ń ṣe lẹ́yìn iṣẹ́ ṣe o. nǹkan náà ní iṣẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe tẹ́tẹ̀lẹ̀ ọ̀gbọ́n fi dé. ní kí ni fi dé. gbogbo fi dàrú. ṣé nǹkan dàrú ló sún yín débi iṣẹ́ òní. wọ́n ní kí ọkùnrin lọ́jọ́ kò ṣe ránṣẹ́. tàbí kẹ́kẹ́ kò ṣe ránṣẹ́. ìpè nínú Islam. ẹgbẹ́ mo dẹrù àrùn ká ga ni kí n tó gbádùn. ẹ tí gbádùn. Living wealthier come. ẹ tí gbádùn. ẹ tí gbádùn. ẹ sì máa gbádùn. èmi ò mọ̀ pé wọ́n á tún máa gbọ́ pé nínú Islam pé kán lọ jókòó sí ìrànṣẹ́. èmi ò gan ọmọ first time. ṣẹlẹ̀ a lè gbọ́ àpẹẹrẹ àwọn tó ti gbọ́ pé bẹ́ẹ̀ rí ṣáájú yín nínú Islam tó wà nínú ìwé tí mùsùlùmí tẹ̀lé bóyá Quran àbí hadith pé nínú hadith báyìí o èyí kan báyìí gbọ́ ìpè pé kó lọ jókòó sí ìrànṣẹ́ nínú Islam. èmi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ni o àǹfààní lẹ́yìn báyìí èmi ò bá nǹkan kan o ẹ̀yin lọ lajú ojú àwádìí o èmi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ni o ká mọ̀ kàn lọ lógeere chairman ẹ mọ̀ bàbá jókòó wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ní sáré tó gbọ́ pé iṣẹ́ ìrànṣẹ́ bẹ́ẹ̀ gbé ojú àlálẹ́ tí rí ni àbí ó sọ sí yín létí àbí ẹ pàdé ẹnìkan tó sọ pé kẹ́ lọ́mọ ṣe ẹ dá mi lóhùn ẹ sọ̀rọ̀ àbí bí ló lè yín débẹ̀ tí ọba ti dé ibi ẹ̀sán tó lè yín débẹ̀ nígbà tí nǹkan dàrú lélẹ̀ wá bẹ̀. bẹ́ẹ̀ ni ìgbà tó máa ń kú mi. wọ́n àdẹ diagnose àwọn ọmọ yẹn kan sọ ohun tó ń ṣe wọ́n lọ hospital. ọmọ kú ìyàwó kú lọ́wọ́ mi. ìṣe ẹ wá lọ yẹsẹ́ wò nínú ẹ fi wá ní. yẹsẹ́ wò. sẹ́nìkan ló wá pè é pé tí tẹ̀ bá fẹ́ kí ní ẹ̀sẹ̀ lẹ̀ mọ́ ẹ lọ́mọ ṣe ṣe o. níbi náà mo wà lọ́jọ́ náà tí mo ti gbóhùn yẹn. pé tó o bá ti jẹ́ ọmọ kan tó kú tó ń wọ lọ́wọ́ rẹ̀ àwọn ò tún gbà. kí ló dé tẹ̀lé sọ yẹn síta ẹ sọ náà. ọjọ́ tó jìnnà lọ ti pààlà jì ní ṣìṣẹ́rì mo ṣe rántí ni. pé ẹ wá gbóhùn yẹn pé ẹ sọ bó ṣe ṣẹlẹ̀. mo ti ṣẹlẹ̀ náà mo sọ fún yín ní ìkúrọ́ mo gbóhùn yẹn ni bí ọmọ kan tó kú lọ́wọ́ tó bá ti jókòó ṣèrànṣẹ́ àwọn ò tún gbà àwọn ọmọ yẹn máa kú lẹ́yìn tí àwọn tó kú àtọmọ. iṣẹ́ ìrànṣẹ́ ẹ̀ẹ́dẹ̀dà ṣọ́ọ̀ṣì lẹ̀. ṣọ́ọ̀ṣì nìyẹn. ìlọ nípa ìgbà ẹgbẹ́ mùsùlùmí ni mò ń kírun. ẹ bá ti gbìyànjú kọ́ lọ dá iṣẹ́ ìrànṣẹ́ lẹ̀ kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ kò sí nínú Islam òṣìṣẹ́ ìrànṣẹ́ nínú Islam that language is attached to Christianity. Yes. bí wọ́n bá ní wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ o nínú Christianity ni ẹ̀ẹ́dẹ̀ lọ dá church big church lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa ṣe ẹ̀ máa gba àwọn èèyàn lẹ̀ àbí irú iṣẹ́ ìrànṣẹ́ wo lélẹ́yìí gangan ṣé iṣẹ́ ìrànṣẹ́ I don't understand kí ni level kéwì gbọ́dọ̀ ti jáde ìdádí sanawi Ìbàdàn lẹ́tí lọ́ni àbí Èkó Saudi Arabia ni àbí Egypt Cairo ṣẹ́ẹ̀lì ká Quran lọ gbé Quran wá fún mi lọ́dún. tí mo fi máa ń kírun nìkan ni àwọn kọ̀ọ̀kan ni mo mọ̀. ìtẹ́ fi ń kírun nìkan. àwọn kọ̀ọ̀kan ni mo mọ̀ ń bẹ̀. ó dẹ̀ ń pè é sí. ẹ̀ka fàtíà fún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ẹbí súra kan lé. بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول Sá. لقد جاءكم Okay. رسول من أنفسكم عزيز ما عليكم بالمؤمنين رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو العزيز. Okay. Ẹ try. Ó yẹ ti kírun tán ẹ̀ sàtáyà. تحيات لله زكية لله السلام عليك أيها النبي. Ẹ padà. At-tahiyyatu lillah. التحيات لله زكية لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا بعد الله الصالحين بعد الله الصالحين. It's alright. Wọ́n láwọn ò lè kà. Abẹ́ lè kà. Ṣéwù. نعم. Ṣé ẹ lè kà? Aláìmọ̀kan ni. Kí ni ìtumọ̀ ṣéwù? ọ̀nà tí ò lè kàlùkà ni tó ń pè Wọ́n ní á pè ṣe yàn ní ṣéwù. Kí ni ìtumọ̀? Ṣéwù. Kí ni ìtumọ̀? Ṣé ìmọ̀ túmọ̀? Ẹ tí wàá ní ìmọ̀ túmọ̀ tẹ́ ń jẹ́. Kí ni ìtumọ̀ bàbá? Ọlọ́run sí àfáà náà ní chairman wí. Bí o ti ẹ̀ sáfà Mùsùlùmí ni. Kí ni ìtumọ̀ ṣéwù bàbá? Àwọn náà ń pè yín ṣéwù. Ẹ ṣáà mọ̀ túmọ̀ tán pè yín. Kí ni ìtumọ̀? Ẹ tó tó máa ṣe àrùfọ́ ọlọ́run ní ṣéwù. tó máa ṣe àdúgbò máa gbà tó máa wọ ilé ibi àlọ́ àti tó máa ṣe kankan tí ó ní. Inna lillahi wa inna ilayhi raji'un. Ìtumọ̀ ṣéwù nìyẹn. Allahu akbar. Subhanallah. Ṣé ìmọ̀ ìdí tó jẹ́ máa ṣe tí wọ́n ṣe? ó ga o. Torí mo mọ̀ pé onírọ́ nìyí. Ẹ wá ń sojú ọ̀pọ̀lọpọ̀ onírọ́ lálẹ́ yìí lórí ètò yìí. Ìtumọ̀ ṣéwù tó bá pè yàn ṣéwù nígbà tí yẹn sọ pé bàbá àgbàlagbà àgbàlagbà ni wọ́n ń pè ní ṣéwù. Kí wá sọjọ́ orí tẹ́ bá tún ní kẹ́ ẹ tú o ní genealogy ọ̀rọ̀ yẹn tẹ́ bá tún ní kẹ́ ẹ tú ó lè má jẹ́ báyìí age ó lè jẹ́ báyìí ìmọ̀ ó lè jẹ́ báyìí ìmọ̀ knowledge. Mo wá wọjọ́ orí yín mo rí pé ìsàgbàlagbà. Mo tún wá wò kejì tó yẹ ká wò mo á rí pé ẹ̀tún wá fúyẹ́ bí yín náà. Kí náà wá ń tẹ̀lé lẹ́yìn yín kí lẹ máa fi bá wọn sọ̀rọ̀ àwọn tẹ́ ẹ kó jọ tí wọ́n fi tó àga pé wọ́n fẹ́ ṣe màlúdì. Àwọn tí wọ́n bú àwọn onímàlúdì ṣe rí pé tẹ́ bá wo ẹ̀yìn báyìí ní ìsìn wọ́n lé excuse náà fi bá àwọn màlúdì. Àwọn tí wọ́n bú wọn kí lẹ fi ṣe wáàsí kí ni ibo ni mọ yín jinlẹ̀ dé tí ìṣòro fi dé tẹ́lẹ̀ jókòó nulẹ̀ ohun kan wá sọ pé ìtókù ó kú o tó o bá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tá a lè fi jọ nínú Islam tá a ní ìlànà wo ló ti dé kí lẹ Tìjàníyà ní àbí Kọ̀dìríyà Ibrahim ní kíni. Tìjàníyà ṣe Ibrahim. Àwọn ọwọ́ ta lẹ ti gbọ́wọ́ jàre tó jẹ́ ṣé ò tí yín tẹ́ ti gbọ́wọ́ wíìrìtì mọ́ bínú èmi ọ̀dà kan mọ́ ọwọ́ ta lẹ ti gbọ́wọ́ ṣé òyìn tẹ gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tó náà máa ṣe málùtì lọ́dọọdún tẹ́ máa lọ ẹ máa ṣáàdìyà fún tẹ́yìn jẹ́ mùrídìí lọ́dọ̀ rẹ̀ ta ni kò sí ohun yẹn náà sáà ni aláàní. ohun yẹn nìyẹn mo fi ń pọ ọba mo fi ń pe ìjòyè ayé ẹ máa bo ohun náà jẹ. ẹ jẹ́ kí ẹnu àwọn tí máa ń sọ̀rọ̀ burúkú sáwọn ṣéwù ẹ jẹ́ kí wọ́n ẹnu wọn ti tọrọ. tí wọ́n bá ní sọkúsọ ni wọ́n ń sọ bí wọ́n ṣe ń bú àwọn ṣéwù yẹn káwọn ṣéwù gidi jáde. Àwọn tí wọ́n ń bú àwọn ṣéwù yẹn náà wá sọ pé àwọn náà sọ̀sọ́kúsọ o ẹ tún wo ṣéwù yìí o ṣéwù kan rèé lórí yọmí yìí o àwọn ṣéwù kọ́kọ́rọ́ alátẹ̀rẹ́ o àwọn ṣéwù bá mi fún àwọn ṣéwù bá ń fà á àwọn ṣéwù ọmọ ìwà ẹlẹ́gbẹ́ ni ọ́ bá ń fà. ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe báwọn kí lẹ́ẹ̀ mọ̀ jẹ gan
ẹ nímọ̀ lọ́dọ̀ tẹ́ ẹ jẹ ẹ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tẹ́ ẹ jẹ kí ni ẹ fẹ́ jẹ because wọ́n pẹ́ nímọ̀ tí mọ̀ yín kún tí wọ́n sì yẹn bá wá sórí yín a'udhu billahi minash shaitani rajim lẹ́sìn ẹ ti mọ̀ pé sùn ní bá yín sọ̀rọ̀ bàbá kẹ́ ẹ tó di sẹ́wù lẹ́tí kọ́lẹ́ ẹgbẹ́ àtẹ́kọ́ lẹ́tí sẹ́wù. ìgbà tí mo wà ní iṣẹ́ bẹ́ẹ̀dì mi ti rí ìrora rẹ̀. ẹ ti rí ìrora rẹ̀ ṣùgbọ́n pàtẹ́ di sẹ́wù lẹ́kọ́lé yẹn owó sẹ́wù lẹ́fi kọ́lé hùn. nígbà ṣe bó ṣiṣẹ́ mo ti kọ́ díẹ̀ nígbà tí iṣẹ́ bẹ́ẹ̀dì wọ́n ti kó bẹ̀rẹ̀ mọ́ lọ. owó sẹ́wù lẹ́sà fi parí ẹ̀. bẹ́ẹ̀ kò tí ì parí. aláì fọwọ́ náà ni ẹ mọ̀ ní ìrọ̀lẹ́ ń pa wàláì ìrọ̀lẹ́ ń pa mọ̀ nkankan bàbá yìí àdúgbò yìí wọ́n wà ọlọ́ngọ̀ ọmọ nkankan ọlọ́run mo fọ́ ọlọ́run tọ́lẹ̀ mi búra wọn ọmọ nkankan olódò ni wọn àwọn obìnrin ọ̀pọ̀ tí wọ́n mọ̀ bá bẹ̀ o. táwọn tún ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé wò kí ni ẹ mọ̀ bọ̀. Ọlọ́run o, it's alright. We just have to clear some things. Káwọn èèyàn mọ̀ pé irọ́ ti pọ̀ jù. Ní ìgbà tí adábẹ̀bẹ̀ Islam lẹ̀, tọ́lọ́ ń dábẹ̀bẹ̀ Islam lẹ̀ tó wá fi wá síbẹ̀. Ṣé rí àwọn obìnrin, àwọn ìyá yẹn, àwọn àgbà, àwọn ọ̀dọ́ náà, àwọn àgbàlagbà, àwọn ọ̀dọ́ wọn bá yé àwọn bàbá yìí jẹ́ o. Nítorí kẹlẹ́ nìkan wá pè mí ní ṣé òun ní ayé yìí ní bá tún gbọ́ ṣéwù tẹ́ bá tún pè mí ṣéwù pé ẹni tó bá nímọ̀ tó ṣe iná sáà tún ṣéwù èmi ò nímọ̀ tó bẹ́ẹ̀ èyí sì tún lọ́jọ́ orí tó bẹ́ẹ̀ ẹ wọ́n pè mí ṣéwù mọ́ o ẹbẹ̀ Islam ilé ẹ lè rẹ́nìkan wọ́n pè ṣéwù bẹ̀bẹ̀ Islam àbí ẹ lè rẹ́nìkan ẹ sì lè rẹ́nìkan kó pé òun gbé nǹkan kan wá o àbí ẹgbà ilé yẹn lọ lò ó àbí ẹ ṣe léyìí àbí ọmọ ẹgbẹ́ tẹ́ bá ń ṣe kí nígbà ìtàbí bá lọ lọ́mílẹ̀ lórí irọ́ ní wàláì irọ́ ti pọ̀ ju bàbá wàláì ń parọ́ ní ẹ á lè gbọ́ lọ́hùn gbọ́ tó bẹ́ẹ̀ kẹ́ẹ̀sì pọ́ mọ́ ọlọ́mọ kẹ́ẹ̀sì wókun ṣòkòtò yín títí kẹ́ẹ̀sì fapò kẹ́ẹ̀sì fa ṣòkòtò lẹ̀ tẹ́ bá mọ́ wà wọ̀ tẹ́lẹ̀ kẹ́ẹ̀ tún fààyàn náà kẹ́ wá gbẹ́lẹ̀ kẹ́rú jáde pé ọyá tẹ́wọ́ gbà ọmọ náà ẹ̀mí èso ọwọ́nú ẹ̀ kọ́ fàjà wàhálà wà o kọ́ fàjà kí bẹ́ẹ̀ sọ kó ṣe yín tó bá fàjà náà àbọ̀ sọ yín ọwọ́ akíbílẹ̀dì bọ́ bíi ìbejì tó wà mẹ́ inú ìbá tí ń yín mọ́ ló ti pọ̀ jù láyé wọn láì in the name of religion in the name of wọn wá wòsàn wọn sì mọ wá dọ̀ yín ẹ̀yin tẹ́yìn náà sàn ẹ wà bọ́ àjò ẹ mọ̀ dárin ẹ mọ̀ sóríṣiríṣi nǹkan wọ́n sì láwọn obìnrin wọ́n ní ẹ máa kún bẹ́ẹ̀ ládùúgbò ẹ wàá rí kankan fẹ́ gbọ́ pé kágbà bóun ti sìn ní tiẹ̀ nu nẹ́ẹ̀fì rí ṣéwù mi ìyàwó 17 ìyàwó 44 ìyàwó 75 wà ṣé omi ìfẹ́ ìyàwó 75 pẹ̀lú bí ọlọ́run ni wọ́n mọ̀ sí wọ́n ní bàbá o ṣéwù a sọ pé ò sí gidi o àwọn tó nímọ̀ o a sọ pé ò sí owó wa o ṣùgbọ́n irú yìí lẹ́ ń bá àwọn yẹn jẹ́ ẹ̀yin lẹ́ ń pè wọ́n ní tí wọ́n jẹ́ ẹ̀ dáṣọ rírú ẹ̀sìn ara yín sì lẹ́wọ̀ lásọ ọ̀dọ̀tí kì í ṣẹ̀sìn bàbá torí yín mi dúró ṣe kọ́kọ́rọ́ alátẹ̀lálẹ̀ torí yín kankan mo kọ́kọ́ fẹ́ wojú yín nígbà yẹn láàfáà ní mo fẹ́ sáìkì yín ìsáàfáà ní yín lóòótọ́ ok mo á rí i pé wọ́n tún ní séwù ní yín bẹ́ẹ̀ sì wá wọlé mo á wò pé àwọn fámìlì yín tí wọ́n ní good handwriting láti kọ lẹ́tà yìí wọ́n wá hospital gidi gbé yín lọ tí wọ́n ti treat yín tẹ́ fi lálàáfíà gbóko lẹ́lọ tẹ́ lọ mọ́ sanko ni àgbàsílẹ̀sì ní ẹ̀dáko fúnra yín ni ẹ̀ mọ̀ ṣe kọ̀ǹdọ́tọ̀ ni lẹ́yìn mọ́tò tẹ́sì máa rí tẹ́ máa jẹ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo tí yẹn bá ń ṣe nínú Islam tí ó bá ti sí ẹ̀rí rẹ̀ nínú Al-Qur'an tí ò sí nínú hadith ìranù ni máa ń ṣe kò sẹ́rí nínú Al-Qur'an kò sí nínú hadith ìranù ni máa ń ṣe ọmọ tó gẹ́ ẹ̀ ìtẹ́ ẹ̀ máa ń fẹ̀sìn báyé jẹ́ ìmọ̀ tó gẹ́ mùsùlùmí bàbá ẹ̀ inú mi tiẹ̀ dùn àṣà bí sẹ́wù yín níyàwó tiẹ̀ náà máa lọ. ìyàwó tèmi lọ bẹ. ẹ gbẹnu sí máìkì bàbá. ìyàwó tèmi lọ bẹ kí wọ́n wá ká mo ò tó bẹ́ẹ̀. mo dọ́gbọ́n wọlé síbẹ̀. wọ́n dọ́gbọ́n ta sí bàbá yẹn. àwọn ọmọ ọbẹ̀ àdúgbò náà wọ́n ń gbé. bẹ́ẹ̀ni àwọn tàdúgbò wà ń bẹ àwọn tí èsì tàdúgbò wà ń bẹ bí a ṣe ń wá lọ́tún ló sí.
àmì àtẹ̀mí náà. àmì o. tí wọ́n bẹ jáde wọ́n ní bàbá fẹ́ jáde. ṣé o fẹ́ jáde ni. ìjọba ẹ ṣètò ẹ dákun ẹ ṣètò ẹ káwọn ọba yìí jẹ́ ilẹ̀ yes kéèyàn tó lè dárú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ̀ kíjọba ní mínísítírì èyí tó jẹ́ mùsùlùmí ká gba ẹni tó nímọ̀ síbẹ̀ tí ó wò bóyá lóòótọ́ ni àbòkù rọ èèyàn èyí tó bá jẹ́ kìrìsìtẹ́nì ká wo ìjọba ọ̀dẹ tí ọmọ sanwó fún tí ó wò bóyá òkúrọ̀ ni àbò lóòótọ́ èèyàn in the name of religion wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ I'm telling you èyí tẹ̀sí wà ládùúgbò láṣẹ lábẹ́ òfin láti ṣe kankan ṣé o ti náà kọ́ léwu ṣé lè kúrò ní ẹ̀yìn ẹbẹ́ sì ní í ṣe bẹ́ẹ̀ bá ṣe kankan ní ìṣe ẹ̀dọ̀tá ìsìnú ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sọ. kí ni community yìí fẹ́ lórí bàbá oníbàfún bàbá báyìí. Alhaji ẹ kalẹ̀. ẹ kalẹ̀ sà. Ọlọ́run jẹ́ kẹ́ rí gígùn ẹ̀mí lò iléeṣẹ́ yóò ní jóná ẹ tààrà ọmọ ní ìsinmi Ọlọ́run dẹ̀ bá wa kẹ́yìn ìbéèrè yín lọ́dọ̀ Ọlọ́run táwọn olùkọ́ yẹn Ọlọ́run fi lè yín lọ́wọ́. Orúkọ mi ni Saheed Ṣọlá aka Adedibu former general chairman lèmi ṣùgbọ́n náà sóònù kan náà lájọ wa. Lálẹ́ ẹjọ́ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ èmi nìyá ní kí wọ́n wá pè wá mo dẹ̀ ti débẹ̀ mo bá tó ń dọ̀bálẹ̀ tó ń rá bàbà lọ́dọ̀ ìyá alága ìjọ ẹ̀mẹ́jọ̀rọ̀ ìlú mo létí méjì mẹ́ta ti gbọ́ nínú tí wọ́n dẹ̀ fi ń sàpọ́nlé mi ládùúgbò ni pé wọ́n mọ̀ pé mi fi kan bọ̀ kan mo ní so ẹ lọ pé alága wa ìyẹn alága sóun wa nígbà mo dẹ̀ wọ́n lọ pé alága sóun wa wọ́n débẹ̀ wọ́n lálága sóun wọ́n gba drip lọ́wọ́ pọ́rẹ́ wọn màmá gbogbo ọ̀rọ̀ yìí ó di ọ̀la ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe pè mí ọlọ́ni kọ́rọ̀ òṣètán tí olùjáta ni kì í sákọ̀ọ́kọ́ kì í sẹ́kejì tí sẹ́wù ṣe tẹ́ ń dé tí gbọ́ mi ṣùgbọ́n gbà táwọn kì í sàkọ́kọ́ kì í sẹ́kejì kì í sẹ́kẹta ẹ tún ti parọ́ ẹ mọ̀ pé lákọ̀ọ́kọ́ nù. mi ò dẹ̀ fẹ́ máa dákọ̀ ọmọ kankan lórí ètò. ẹ má dákọ̀ ọmọ ṣùgbọ́n àbí sóòjú ọmọ náà. wọ́n dẹ̀ jẹ́ kó yé mi mo wá jẹ́ kó yé mọ̀ pé òun náà mo ń sọ fún bẹ́ẹ̀ àwọn báyìí tó ti ṣe darí ó dé tí gbọ́ mi bọ̀ tí nítorí pé àwọn ìyá àwọn ọmọ yẹn lọ́yẹ́ jálákùn jẹ́ lọ́dọ̀ ẹ̀ àbò ní tó ń ṣe fún wọn wọn ò jẹ́ kó lu jáde èyí tó lu jáde ní ìsìn Ọlọ́run fẹ́ fi tú ẹ láṣìírí ni tó bá di ọ̀la mọ̀ mẹ́ máa lọ sọ́dọ̀ alága sóhùn ẹ lọ ṣàlàyé wọ́n dẹ̀ ti dàárọ̀ nídàjí tí mo tàṣùbáàdé ni mo rí tó wálé mi mo ní ìsọ̀rọ̀ mi mọ́ kó máa lọ sínú sóhùn so màmá náà wá wọn ní màmá ẹ kúrò nínú ilé mi ọ̀rọ̀ tó ti lu játa ni kì í sọ̀rọ̀ ta ni ìyẹn màmá wà yìí wọ́n lọ wá bí àwọn pé kí ni mo fẹ́ ṣe mo ní ṣe sí kí ni sẹ́mi alága ni mi ń ṣalága mọ́ but ọ̀rọ̀ yìí ń lọ à ń ti sọ́tún sósì but síwájú ọ̀rọ̀ torí mi ò rí láàgì kí n máa parọ́ mi dẹ́ fẹ́ kí n fi nǹkan kan pamọ́ lọ́rọ̀ máa padà rú ìyàwó ẹ̀ gangan tó ló lọ yẹn o torí tó fi lé lọ nìyẹn torí bẹ́yàwó ẹ̀ wá fẹjọ́ sùn mí kó tó di gbọ́n ọmọbìnrin yẹn kò lé ọmọ yẹn wá bá mi lẹ́jọ́ Sunday ìpè alága tó ń wá rí yín fún rè ìpè kí n jọ́ nítorí Ọlọ́run òun fẹ́ kí n pe sẹ́wù kí n dẹ̀ pa àwọn tó bá yẹ kí n pè kí n bá òun tọwọ́ sẹ́wù bọ̀wé mo níwèé èwo ń bẹ̀ kí ni sẹ́wù ṣe sọ́jà lé ní àbọ̀gbọ́mọ ó ní ọ̀jalè ó ní ọ̀gbọ́mọ kí wàá lọ ṣẹlẹ̀ ó pòtipòti ó padà láǹ fún mi wípé torí pé sẹ́wù ní kó ń kú òlé ńjọ́ Tuesday pé ọ̀yàrí máa ń lọ kí ló bí ó ní pé òun ọ̀sáfẹ́ òun tòró ló ń kọ́ mọ́ káwọn ọmọ lọ òun ọ̀dẹ̀fẹ́ kọ́ gba àwọn ọmọlẹ̀ lọ́wọ́ òun kọ́ mọ́ di tí wọ́n bá wọn ọmọ ṣèṣekúṣe mo wá ní kí ló mú tó fi sọ yìí ọmọ yẹn wá padà láǹ fún mi ipò tí ní kó mọ̀ dé pálọ̀ ọ̀hún mọ́ lóṣùgbọ́n jọ yẹn òun wọnú pálọ̀ rẹ̀ òun bá tí ń bá ọmọ àdúgbò kan ṣeré ọkùnrin sọ́kùnrin pé kí n sì pé bóyá wọ́n bá fà á òun bá tí ń bá ṣeré ọkùnrin sọ́kùnrin mo ní kàní olórí burúkú obìnrin dẹ̀ nìyẹn mo ní mi lè sọ pé nítorí pé ọjọ́ màá mi tọrọ màá mi nìyàwó ẹ̀ jẹ́ mo nígbà tí sẹ́yìn fáwọn ọmọ ọlọ́mọ kí ló dé tó sọ kó kéta ọwọ́ dìṣe tó ní kọ́ ọmọ ẹ̀ lọ́n torí pé o ti rí ti ń ṣe ọwọ́ lọ́fẹ̀ẹ́ kọ́ máa tiẹ̀ lẹ̀ mo ní kàní ẹ ọmọbìnrin yẹn sá lọ nígbà tó lọ ó lọ ìwọ tọrọ ṣẹlẹ̀ sí tí wọ́n ti pa wakọ̀ kan nílùú tá a ti jókòó lálẹ́ tá a ti sọ̀rọ̀ ó dàárọ̀ ọjọ́ kẹta àbíjọ́ kejì ìjọ tá a sọ̀rọ̀ ńlọ tó tẹ́ǹtì òǹkólù ìjọ ọ̀fẹ́sì mo lead àwọn ìlú níbo ni ó ti ṣe pẹ̀lú táwọn gbọ́ yìí wọ́n dẹ̀ lọ pè wá sí mítìn ọ wá sí mítìn àwọn ìlú àfẹnukò pé ní tó ṣẹlẹ̀ ni pé òun kálukú sọ̀rọ̀ lọ́tún lósì gbogbo ẹni tí ó sọ̀rọ̀ ẹni tí màmá tọ́ka sílẹ̀ kẹyẹ tí ń pè lálásìírí. Kamalia Dark. àgbàlú ni ọyẹ sọ̀rọ̀ yìí ó ní òsì nǹkan tó fẹ́ sọ pé tọ́rọ̀ ti dé wálé àṣà ká máa lọ mítìn general níjọ́ ẹ̀dẹ̀ general wa ńgbà dé mítìn general alága general wọn fà sọ́tọ̀ sósì wọn ní káwọn elétò ààbò lù kí wọn máa mú sèwù lọ ńgbà wọn dẹ̀ mú lọ sí ọ́fíìsì wọn
wọ́n tọ́ṣọ rẹ̀ ìwé tó ṣe ń bẹ lórí fóònù mi bíbáyìí nígbà wọn ń pè mí lọ́hùn wọ́n ń pa aláṣìírí láti máa sọ fáwọn security yẹn pé òun ò lè wá òun lọ ibì kan mo dẹ̀ lọ síbẹ̀ ẹ̀yin security ìdájọ́ tẹ mú wáyé pé ntìlù bá ti fẹ́ ntìlù fẹ́ ni kí sẹ́wò tẹ ọkọ̀ fi ìlú lẹ̀ fún wa náà gbogbo nǹkan tá a bá tẹ̀ wá padà sí kọ́kọ́ fi ìlú lẹ̀ fún wa àwọn yẹn wá ní ntẹ́ ti gbọ́n tálága wí nítorí kàn ní pé kẹ́yìn èèyàn rẹ̀ lọlé lọ́ba mú nǹkan mọ́ ní mi ò fara mọ́ ẹ̀yin security náà ní kẹ́ tẹ̀lé délé kọ́ lọ kó ntí ọba kó fi ìlú lẹ̀ fún wa láàrin ìgbà tó wá lọ yẹ kò wá sí ọ̀rọ̀ tá a lè sọ wàhálà láti rí yẹn pọ̀ débi pé yọ gbà wájú gbẹ̀yìn ni ọba débi pé conspiracy nìyẹn wọ́n gbà láṣìírí náà. ọba débi pé ó sọ́njọ́ níjọ́ tí ìwé tí sẹ́wù bá so ń gbọ́ sá. bàbá ìwé tí sẹ́wù mú wáyé kọ́lọ́ ń dá kókó ṣàforíjì fún mi ni torí mo padà dáàrin kan mo ronú pé bóun ni yòòsì ní jẹ àwọn ọmọ torí ó sì nǹkan ọ̀sìn tó pọ̀ mo dẹ̀ wò pé ṣé nítorí ti ìdájọ́ tiẹ̀ ká sì fi ìyà jẹ tó bá láwọn nǹkan ọ̀sìn tó ní èmi ọ̀rẹ́ rẹ̀ kan bẹ tó dúró tì gan lórí ọ̀rọ̀ yẹn tí ń bẹ̀bẹ̀ káàkiri ọ̀rẹ́ yẹn padà wá sóònù wa bí ẹ̀mẹ́ta tí wàá ń bẹ̀bẹ̀ mo wá pe ọ̀rẹ́ rẹ̀ yẹn lórí fóònù mo ní ẹ lọ sí ìgbésẹ̀ kẹbi iṣẹ́ wù kí wọn kọ ìwé ẹ̀bẹ̀ wá ìwé ẹ̀bẹ̀ yẹn tí wọ́n kọ wájọ́ tá a kà mítìn tọ́rọ̀ yẹn rú bá a ṣe kà tán báyìí àwọn èèyàn kọ̀ọ̀kan ti dèrò kà wá kan àwa jókòó àrùn debate kí la fẹ́ kó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí èsì tá láti rí yẹn fọ̀ ni pé ìwọ àbú ẹni tó múlẹ̀ títí sọ pé àlàlẹ̀ wà láàrin wọn yẹn o àbú yẹn àtọ́bí èsì láti rí ọ̀fọ̀ ni pé àwa méjèèjì afẹ́talẹ̀ sẹ́wù la fi dúró lé lọ́rùn gbogbo àwọn àfáàdúgbò gan yarí wípé ihun tó ṣe yẹ ihun tó pa ìlú lùtù nínú yẹn ń gbọ́dọ̀ rí báyẹn àwọn èèyàn wá yarí pé ìwé tó ṣe wá àwọn ẹbí rẹ̀ ló ṣe kó ń gbọ́ lọ ṣèwé wá kọ́kọ́ gbogbo wa tó wù bẹ́ẹ̀ bó ṣe ń bá wọn mọ̀ ṣe ìṣekúṣe ládùúgbò ìwé yẹn là ń retí lọ́wọ́ akọ̀ tí ó mú wa ọ̀dẹ̀ wa nù lù à ń wú ọ̀ràn ṣùgbọ́n àgbà fúnkọ́ sunú ilé the next day tí ó ṣẹlẹ̀ Sunday tọ́lọ ni pé a kàn wá meeting ni bàbá kan wá rí sọ̀rọ̀ pé orí séwu òun tẹ̀ bá sọ̀rọ̀ pé ìwé tí wọ́n ní ọkọ̀ kọ́ ó firi láti wá nulẹ̀ ìtọ́ lọ́tọ̀ ń bọ̀ wọ́n yanjú ọ̀rọ̀ rẹ̀ ìbíwẹ̀ yẹn kọ́kàn fi jẹ́ sọ́lídì tí wọ́n fi mọ̀ pé n tó ṣe rè kọ́dẹ̀ wà ní ìlú ni olúwo lè kọ̀wé fún bàbá yẹn wá rí sẹ̀ meeting ọ̀rọ̀ yẹn lọ́wọ́ à ń sọ bálásì rí yẹn ti tagbá mọ̀mọ́ náà yẹn bá jọ ń fà ilé ìsìtọ̀ fọ́ọ̀fù mọ̀ pé ẹ̀pà kan jí jù kan lọ àbí nǹkan pé àwọn ọjọ́ mú oníta lè gbé àwọn ọjọ́ mú nǹkan lẹ̀. aláṣìírí ọ̀hún. ìyẹn lọ́wọ́ àfà àṣírí aláṣìírí ti tú. ìyẹn lọ́wọ́ àfà táwọn ẹbí màmá tí wọ́n fi wá dìde wípé àwọn wulẹ̀ ń wo ibi táwọn fẹ́ jẹ́ sí mi. aláṣìírí gan ló tú ọkùnrin láṣìírí. náà ni ló tú láṣìírí káṣìírí ọmọ bàbá náà ni. conspiracy ni. ẹ̀rọ náà wá dúró lórí fóun olè kọ̀wé pé kò sí ká fẹ́ ṣe. at the end of the day màmá wa sọ pé àwọn ẹbí òun ti yarí o wọ́n ti mọ́rọ̀ wá gidi gbòǹbì o pé àwọn fẹ́ rí àwa tá a jẹ́ alága tá a kọ́kọ́ gbọ́rọ̀ ṣáájú kó tó di pé ìlú gbọ́ ló jẹ́ kémi ò débi ìlànà. bàbá nǹkan yóò ní bàjẹ́ àmì o nǹkan yóò ní bàjẹ́ ṣé nígbà míì wà tí a kì í understand àwọn wàhálà kéékèèké tó lè padà dà lọ́la ọmọ tí ọmọbìnrin tí wọ́n bá fi bá lò pọ̀ ọmọbìnrin kò lè nọ́mà mọ́ láéláé tó bá nọ́mà lọ tó bá rántí ìgbà yẹn yóò máa misbehave irun ìpadà gbádùn ọkọ wọ́n máa dọ̀tá ọkùnrin ni. ṣé wàá rọ ọmọ ọkùnrin tí wọ́n bá ṣe irun tí bàbá yìí ṣe tọkùnrin ẹgbẹ́ rẹ̀ bá lò pọ̀ kò lè jẹ́ ọkùnrin mọ́ yóò ti yàtọ̀ sọkùnrin ẹgbẹ́ rẹ̀ tẹ́ ẹ̀ bá ṣọ́ra ó lè má lè fẹ́ yàwó mọ́ kọ́ ẹ pọ́kùnrin sọkùnrin lókùn tí ọmọ ṣe. mo ṣe ń bí ọkùnrin yìí nípa Kùránì. ó ti dá yín lóhùn ò lè kà. kò mọ nǹkan kan ẹ mọ tí bẹ ládùúgbò yìí ni aburú ni tẹ́ ẹ bá ń ṣàdúrà tí ń gbà àánú Ọlọ́run lẹ́rìí aburú lélẹ́yìí ọgbọ́dọ̀ kúnlẹ̀ sádùúgbò kan dáadáa kankan ò ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jábúrú lọ kò ní mọ̀ nǹkan kan kò mọ̀ nǹkan kan ètò lè ṣe náà ò ju gbóra dáradára lọ. ṣé wàá rí egbò ẹran tẹ́ ẹ ní sìn kan ọ̀sìn tí ń sìn Ọlọ́run ló dá wọn Ọlọ́run ó bọ̀ wọn o. ó ti kú tán ó ti kú tán ọ̀tẹ́ gbọ́ ó ti kú tán kò sí wàhálà kankan mọ́ nìyẹn. ọlá tó o bá ti rí àwọn kọ́sítọ́mà rẹ ọlá ṣé kọ́sítọ́mà rẹ ni tó bá wá débẹ̀ aláṣìírí ńlá ti lọ o conspiracy ni o afura pé gbogbo ohun tí ń gbà lára àwọn ọmọ aláṣìírí ni wọ́n jọ ń lò ó ń lò fún aláṣìírí gbogbo bó ṣe ń bá ọkùnrin àwọn ọmọ under age bàbá nígbà tọ́rọ̀ ti kọjá bíi báyìí ọ̀ràn yan ni tó bá débẹ̀ yẹn orí rédíò lélẹ̀ bẹ́ẹ̀ mẹ́wàá wọ police station kò sẹ́ni tó mọ tí wọ́n lọ ṣe tọ́rọ̀ ọ̀bá tí ìbò rédíò ní gbogbo ayé ti máa gbọ́ ọlẹ́yọ kan ni gbogbo àwọn tó ti fọwọ́ kàn pátá
ṣèwádìí lẹ́nu wọn ọ̀pọ̀ dandan káwọn ọmọ yẹn yọjú ìjọba àmọ́ bí wọ́n ṣe ṣèwádìí ìdí Shehu Mustapha kí n tó finalize sọ̀rọ̀ mi kí lẹ fẹ́ ẹ sọ̀rọ̀. mo tún fẹ́ ni pé kí mo fẹ́. ẹ gbẹ́nu sí mike sir. tí mo fẹ́ ni kí wọ́n fojú àánú wò mí fún àṣìṣe tí mo ṣe. Shehu Mustapha. náà. ẹ̀dẹ̀ mọ́ tí mo kórìíra jù pé rọ ni. bẹ́ẹ̀ ni. kí ló tẹ́ ẹ pa fún mi. ẹni pé ẹ ṣe rí ẹyọ kan ni. wàláì. alájì lè kúrò. àní pé kíní kan sọ fún yín pé ọyá lọ gbà sẹ́ ìrànṣẹ́ tó wà fẹ́ kọ́ máa rí òkú irọ́ ni. àní gbogbo tẹ̀sí láti bẹ̀ ti bẹ̀rẹ̀ ṣé odò ni àní irọ́ ni. ẹ wá lẹ̀ lè kúrọ́ ẹ parọ́ inú ayé àtẹ̀kà fún alẹ́ gangan ẹ parọ́ mbẹ́ ń gbẹ̀ dórí ẹ̀ kodò ṣé tùmọ̀ rẹ̀ ń dún fún wa ni. ẹ ti bẹ́ẹ̀. wọ́n lẹ́yọ kan yìí kọ́ bàbá ẹ̀jẹ̀ lẹ́yọ kan yìí ni tó o bá ti sọ fún mi pé ẹyọ kan yìí ni lóòótọ́ màá fi ọ́ lẹ̀ àwọn tí ó béèrè tó fi jẹ́wọ́ ọmọ lọ́dọ̀ wọn ọ̀la ìyàwó báyìí ọ̀la wọn ṣùgbọ́n tó o bá jẹ́wọ́ àwọn ètò ti ṣe sẹ́yìn wọ́n ti jẹ́ kó yé wa tó léyàwó ẹ̀ kó lè o wọ́n ti jẹ́ kó yé wa o àtoríṣiríṣi àwọn tó ti ṣe sẹ́yìn sọ ma pé ọmọ yìí náà kì í ṣe pé òun ló kọ́kọ́ pè nínú àwọn fámìlì wọn ó ti pe àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì ṣáájú àkókò yìí Mustapha sọ́ńtọ́ bá wù ọ́ sọ́pẹ́ ọkàn náà ni àbí kò sọ pé jùlọ kàn sọ òdodo kúlù akọ ọ̀yà parí kúlù akọ wàlá ọkà náà. kò mọ̀ ó kàn ń pè rẹ̀ ní Shehu ni kò mọ̀ nǹkan kan. nìkan tí ń mọ̀ nǹkan kan. ọ̀yà ẹyọ kan ní àbò ti ṣe rí ẹ tẹ́nu ọdún mélòó. 50 years. 50 lọ́dún yìí. ẹ ti mọ kékeré tí ẹ lọ sí ṣéke. ọ̀yà so ṣe rí àbò ṣe rí. dá mi lóhùn. ẹ̀ẹ̀kan náà ni mo ṣe. ẹ̀ẹ̀kan náà ni. ọ̀tàn kálásì ọlá. ẹ̀dùn ẹ̀kọ́ tẹ̀lé wọn wádà. ẹ̀yin dà ẹgbọ́n orí pé wọ́n ṣe rí abẹ́ ẹ̀gbọ́n orí ẹ̀ẹ̀kan tẹ́ kọ́kọ́ gbọ́ ni ẹ̀gbọ́n kankan títẹ̀lé wọn wá lónìí ẹ fẹ́ mú wọn lọ lé ní abẹ́fẹ́ mọ ibi tí wọ́n mú wọn lọ ẹgbẹ́nu sí mike ojú yóò so ojú ẹ dìde bàbá ojú yóò so ẹ̀wọ̀n wọ̀rí ẹ̀yin kọ́ lẹ dáná náà ojú bàbá gan so ẹ jókòó ẹ wá mú wọn lọ lé ní abẹ́fẹ́ mọ ibi tí wọ́n mú wọn lọ. àánú náà ni a béèrè fún láti jẹ́ pé kí wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n lọ sílẹ̀. ewu lẹ fẹ́ nu méjèèjì ẹ wá mú ẹ lọ lé ní abẹ́fẹ́ mọ ibi tí wọ́n mú ẹ lọ kẹ́ ẹ lè jíṣẹ́ fáwọn ẹbí wọn tán bá wọn kọ lẹ́tà ká lè mọ bí wọ́n ti pàdé wọn lọ́la. ẹ fẹ́ mú ẹ lọ lé ni tọ̀ tẹ́ ẹ bá wá ní ẹ mú lọ lé lónìí kí ni ó ṣẹlẹ̀ sẹ́sà lè dá délé. mo lè délé. ẹ lè délé tọ̀ kílẹ̀ ò tó sún aago mẹ́wàá ti kọjá kẹ́ ẹ mọ́ bá wọ mọ́tò alẹ́ ẹ̀yin lè mọ́ ẹ lọ lé kẹ́ ẹ wá jíṣẹ́ fún ẹ pé kí wọ́n pàdé wa tẹ́ ẹ bá mọ police station tí wọ́n mú ẹ lọ ọlá ò fún yín nọ́mbà disbursement eléyìí tèmi nìyí ẹ jẹ́ kí bàbá ó dìde kẹ́ ẹ dágbére níta tẹ́ bá lówó tẹ́ fún ẹ lè fún wọn kẹ́ wá dágbére fún wọn pé láyọ̀ lápàdé o níbi tí wọ́n ń lọ òun ní lọ pa wọ́n kíákíá o ọlọ́run wọn ò díwájú adájọ́ ó lè jẹ́ wọn gbére ó lè jẹ́ ọjọ́ ni wọ́n ò fún wọn ṣùgbọ́n ẹni di lọ́ọ̀yà tó bá mọ̀ ṣe dáadáa ẹ lọ gba lọ́ọ̀yà ó wà lè jẹ́ pé abolongo ni ó sì lè já godi ni ṣùgbọ́n lágbára ọlọ́run wọn ò fi hà lélẹ̀ nínú ìkànnù méjèèjì wọn ò fi hà lélẹ̀ àwọn tí wọ́n ní ẹ̀yin dágọ́dí ṣéwù ń bọ̀ o ẹ̀sọ̀ bá gòdì pé ṣéwù ń bọ̀ ẹ̀sọ̀ bá bolongo pé ṣéwù ń bọ̀. ìwé ìwọ ìfìbá rẹ̀ lẹ́wọ̀n Àgùdì Sàngẹ́ ẹni tó tiẹ̀ débẹ̀ ń sìn. ẹ sì ẹ̀wọ̀n kódà ní ìròmọ́lé bá yín ka iye ọdún tẹ̀ máa ṣe. aláàjì ẹ jẹ́ kí n kọ́kọ́ kí aláàjì
alájẹ kù sẹ́ o ẹ kù sẹ́ takuntakun kò yí sí o. ṣé rẹ́pì náà máa kà sí ni àbí láti sọ pé òun dá ẹjọ́ ilé. mi ò mọ̀wọ́ ẹjọ́ tó máa dá fún abuse. ẹ já fún bàbá yìí láàyè kó ṣe gómìnà ẹ̀yẹ já fún bàbá yìí láàyè ẹ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ yẹn ẹ máa rí bọ́n ṣe máa gbá gbogbo ẹ̀ kúrò nílẹ̀ wa. ẹ ti understand. torí Yomi bá dẹ̀ jí gómìnà lóòótọ́ ẹ tiẹ̀ jẹ́ ká tiẹ̀ wá dán Oríyọmí wò. Ọ̀yọ́ máa clean. ẹ já dán Oríyọmí wò tí Oríyọmí bá fi wá lè fẹ́ o wa tó bá fi lè fẹ́ o yín tí mo tiẹ̀ mọ̀ pé wọ́n lè fẹ́ o. ìyẹn mi pé kò sẹ́ni bọ́dì a lè bìlífù mọ́ láyé kò sẹ́ni bọ́dì in fact kí bàbá ẹ̀ kó jáde wọ́n bìlífù rẹ̀ tó bá ti lè dénú òṣèlú ajẹ́ kó máa change. mo ní bìlífù nínú máa yẹn níṣẹ́ ẹ já try rẹ̀ ẹ já dán Oríyọmí wò ẹ já gbé Oríyọmí sípò agbára yẹn ẹ já wo bí ó ṣe tún ìlú yẹn tó gbogbo àwọn tó ń bínú pé Alhaji Oríyọmí Hamzat ó ti rán àwọn kan lọ sẹ́wọ̀n ó ti ṣe kinní kan ẹ̀yin náà wo irú àwọn èèyàn báyìí irú Ṣéhù yìí sọ yẹ kó wà láàrin àwọn èèyàn. kò tiẹ̀ mọ̀ kankan. kẹ́ẹ̀tì mọ̀ pé ó dẹ̀ ń pè ní Ṣéhù ó dẹ̀ ń dáhùn. tó ń bá Oríyọmí ṣe kinní ó ti rán àwọn kan lọ sẹ́wọ̀n ọ̀daràn ní gbogbo wọn wọ́n ní secret hidden bad agenda àwọn náà bóyá wọ́n ti ń bá àwọn ọmọ kéékèèké sùn lábẹ́nú tó dẹ̀ mọ̀ pé ìgbà tásìrí wọn bá tó tú ìgbà tásìrí wọn bá tú wọ́n ń gbé padà bọ̀ wá sípò Oríyọmí tí ó sì padà sọ pé òkè ẹ má wọrí ẹ má sùn kóòtù àwọn dúró tì wọ́n lọ́rùn wọ́n ti nírú ìwà yẹn lọ́wọ́ tàbí kó jẹ́ àwọn ọkùnrin bí ẹgbẹ́ àwọn náà ń bá àwọn ọmọkùnrin kéékèèké ṣe ó dá irú eléyìí tálàjì ni ó yá ọlá wàá sin àwé èdè ibi dẹ́rù òtí ní bá ṣé irú eléyìí yẹ kó wà láàrin yẹn ẹ jáde ọmọ jọ̀ọ̀jẹ̀ ìdí nìyẹn tẹ́ ti máa mọ̀ pé gbogbo àwọn ọ̀tọ̀ Oríyọmí àwọn ń wá àbàjẹ́ ni wọ́n ta lẹni tí Alhaji sọ pé òkè ọlá wàá bá mi handle ẹni ta lẹni tí ò jẹ̀bi nínú gbogbo àwọn tá Alhaji máa rán lọ síbẹ̀ yẹn ṣé tó ń bá ọmọ kéékèèké sùn ni tó jẹ́ pé ọmọ ọlọ́mọ ọmọ bóyá bíi 13 years ọmọ 9 years àbílẹ̀ tó bá ọmọ 5 years tó bá alájọṣepọ̀ tó fagídí bá ọmọ yẹn alájọṣepọ̀ ṣérú àwọn ìyẹn ló yẹ ká sọ pé kó máa lọ lé táwọn òbí wọn ò dẹ̀ lówó láti pẹjọ́ ṣérú àwọn ìyẹn ló yẹ kí Alhaji sọ pé ó yá máa lọ lé ibẹ̀ lẹ́tì mọ̀ pé ọ̀daràn ní gbogbo àwọn tó ń borí Yọmí jà ẹ já wá padà sórí ọ̀rọ̀ Ṣéhù ẹ pẹ̀ ní ẹ̀wọ̀n débi pé náà bá fún yín ní 227 years. kí ló dé ìkan nínú méjèèjì ó ṣe. kí ló dé 227 years. 227 years imprisonment target yẹn tẹ́ bá fi lè mí ìṣe ẹ̀wọ̀n gbére nìyẹn ìkan nínú méjèèjì ó ṣàṣẹlẹ̀. Ṣéhù Alhaji jẹ́ kó yé wa pé àwọn dúró láti make sure pé àwọn ṣe case yẹn because àwọn ní meeting níbi kan tó dẹ̀ yẹ káwọn attend sí but because of this particular case àwọn nílò láti dúró ó dá sọ máa ń rí player nínú kinní yẹn ni. torí tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé láìpẹ́ náà lọ́wọ́ tẹ́ bàbá kan ilé tó approach ọmọ kékeré tó ń kiri ọjà pé sọmọ yẹn ó fẹ́ òun mọ̀ ìmọ̀ bóyá ẹ miss video yẹn ẹ jájọ sáré wò briefly báyìí.